àṣẹ o. Orí rẹ̀ ò ní gbàbọ̀dé. Àṣẹ o. Ikọ́ ìkejì. Àṣẹ o. Ikọ́ ò ní gbọ́. Àṣẹ o. Ọmọ àlẹ́ ìwà máa bọ̀ rẹ̀. Àṣẹ o. Ọmọ àlẹ́ ìwà máa bọ̀ rẹ̀. Àṣẹ o. Àṣẹ o. Àròjìmìlà sápò yóò gùn ọ̀rọ̀ gbogbo olóko sunkúgbadé ọmọ ató òṣèmìnì ọmọ gómìnà gbogbo gúnyán tó bá gúnyán tí bàbí tí wọ́n ṣe iyán wọn alẹ́mọ gbogbo roka tó bá roka tí ó bá fi tí wọ́n ṣe ọkà àwọn adíkókó wọ́n bá fi pọ̀ bá sábẹ́ àjòbú bá fi ọ̀sọ́ bí adà tẹ̀ ilẹ̀ yọ̀ọ̀yọ̀ ọ̀sùnrìrì Olúwaṣẹ́gun ọ̀yá máa wí tẹ̀lé mi. Ẹyẹ fífín apá mi ọ̀tún. Ẹyẹ fífín apá mi ọ̀tún. Ìgbà òbí pani jẹ. Ìgbà òbí pani jẹ. Ẹyẹ fífín apá mi òsì. Ẹyẹ fífín apá mi òsì. Ìgbà òbí fini jẹ. Ìgbà òbí fini jẹ. Ẹyẹ màfúnmàfún rìn gìndín. Ẹyẹ màfúnmàfún rìn gìndín. Tó ti inú ọ̀gán fò wáyé. Tó ti inú ọ̀gán fò wáyé. Adé afọ́rùnmìlà. Adé fọ́rùnmìlà. Lọ́jọ́ tí nǹkan ò dára fọ́rùnmìlà. Lọ́jọ́ tí nǹkan ò dára fọ́rùnmìlà. Ọ̀rúnmìlà mọ́ kan. Ọ̀rúnmìlà mọ́ kan. Ó fi kéjì. Ó fi kéjì. Ó fi ṣàbẹ̀rẹ̀ ẹ̀yìn wo. Ó fi ṣe àbẹ̀rẹ̀ wẹ̀yìn wo. Wọ́n ní kọ́rùnmìlà orúbọ. Wọ́n ní kọ́rùnmìlà orúbọ. Bàbá gbọ́dú ẹbọ orú. Bàbá gbọ́dú ẹbọ orú. Ọ̀rúnmìlà gbọ́dídà ẹbọ ó dà. Ọ̀rúnmìlà gbọ́dídà ẹbọ ó dà. Pẹ́ kó jìnnà. Kò pẹ́ kó jìnnà. Nǹkan bẹ̀rẹ̀ sí ní dára fọ́rùnmìlà. Nǹkan bẹ̀rẹ̀ sí dára fún Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà náà máa tẹ́bọrú. Ọ̀rúnmìlà náà máa tẹ́bọrú. Wọ́n náà ìtẹ́bọrú. Wọ́n náà kì í tẹ́bọrú. Bẹ́bọ̀ bá ń gbé ni. Bẹ́bọ̀ bá ń gbé ni. Babaláwo ẹni là máa yìn. 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 Babaláwo a máa yìn fá. Babaláwo a máa yìn fá. Ọya gbẹnu rẹ̀ sókè. Apá ọ̀tá ò ní ká o. Apá ọ̀tá ò ní ká o. Ọ̀rí jẹ, ọ̀rí iná, ọ̀rí lò, ọ̀rí bá ti ṣe, ọ̀rọ̀ ló gbé bá. Apá ọ̀tá ò ní ká o. O ò ní bá bùrìbùrì tó kún mu. Orí yẹn ò ní gbàbọ̀dẹ̀. Orí yẹn ò ní gbàbọ̀dẹ̀. Orí yẹn ò ní gbóná bí torí gbòòrò. Ọya lanu rẹ̀. Pàdùmọ̀. Ire bàbá tí mo sùn pọ̀. Ọya dìde. Ọ̀kankan lọ, ọya ké sọ, dìde, báyìí. Ọya dìde. Ọ̀sẹ̀ tí ó gbé ọ, ọya dìde. Ǹlẹ́, ọya, bàbá yìí. Ọ̀kankan lọ, báyìí lọ́la ké sọ. Ọya pẹ̀lẹ́, kùsẹ́, yọ. Tó, ẹsẹ̀ mo dúpẹ́ o. Ọpẹ́ ní pẹ́ni sáyé àwọn olóde ògbólú. Ìyàn fún ní àwọn olóde ẹ̀mí. Adáfọ́mọ̀ tí fojúmọ́ bèrè tí ó fọjọ́ kọ̀ ṣe dúpẹ́. SEGUN SCATTER! Ìfọ̀nù Ògúndébòjò! SEGUN SCATTER ni o! Ó yá gbéra! Ilẹ̀ oòrùn! Ìwọ̀ oòrùn! Gúúsù! Àríwá! Ó yá, mo fẹ́ mọ bẹ́ẹ̀! Gbé mi lọ sílẹ̀! Chief, ẹ̀yin lẹ wá. Yorùbá ló sọ pé ọ̀rọ̀ ṣù ojúṣù ló báyìí láti mo fẹ́ fi ojú ajé mo fẹ́ fi ojú sọ. Lọ́ọ̀yà ni mo rò pé ó máa wà. Mi máa ti fún àwọn dọ́kúmẹ̀tì kọ̀ọ̀kan wá kẹ́kẹ́ yìí. Àdẹ̀kọ́lá Júmọ̀ òde. Àti kúkú ọ̀la ní alámú àwọn àmì. Òun náà lè dé tí wọ́n fi ṣe fún fẹ́ẹ̀sì ọ̀kan ẹ̀ tó bá ti wà ẹ̀ ibi tí mo ní àwọn ọ̀ṣẹ̀ láì kọ́ lẹ́yìn àwọn fish pond wà ṣe ká kí o ẹ rí ọ̀fẹ́ ẹ wo ilé green tí ọ̀fẹ́ tí ó rí òṣè kí ló ṣe green yẹn estate kan láti àjà revolution àwọn ní ìṣẹ̀fẹ́ kí wọ́n wá sí wọ́n ti sọ fún ẹ̀yà àwọn tó fẹ́ ra kíní ibẹ̀ ni wọ́n fẹ́ lọ rà tẹ́lẹ̀ bọ̀ wọ́n wò ó pé ilẹ̀ yìí ó jẹ́ ibi tẹ́ tó máa pé fún àwọn ni wọ́n ṣe wá síbi àwọn ìyẹn. It's like any cosa. Mr. Saka. Okay, sọ wípé màá pè padà. Ṣẹ́rí ìjọba wo kíní ẹ rí oníwájú bá ẹ wo ibi kíni yẹn ìyẹn náà ọgbẹ́ ìkàwé ṣẹ́ Kí yóò ṣe ilé ràṣà
Chief ilẹ̀ ìrà tí bá sọ ìkan tó máa púpọ̀ ní bíbà ṣẹ́rí bíbà tí bá sọ pé ti wà ní ẹgbẹ́ mo sí ọ̀rẹ́ wọn ọmọ ẹ̀ ló ń fẹ́ àkórí torí ti kó láti àkórí pẹ̀lú ló ti sílẹ̀ fún wọn ọlábẹ̀yìn ṣe jẹ́ gbogbo ìlàfẹ́kọ́ sí omi tó pé ilé kò sí fún anybody bó ṣe wà yìí ìyẹn ọlọ́run àgbègbè ẹ̀yin náà máa rẹ máa gé ìyẹn ẹ máa rí favour tí mo ṣe bá pàṣẹ pẹ̀lú owó tí mo wọ́n lábẹ́ kí jẹ́ ìlú lọ́pẹ́ lọ. ẹ mọ tó ṣẹlẹ̀ sí tó bá di ọ̀la ẹ̀rọ mánéjà yìí wà kó owó yẹn bọ̀ tó bá gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn tó bá necessary ẹ̀yẹn sàn mí náà sàn pẹ̀lú wọn. mánéjà tó bá ti dé bẹ̀rẹ̀ lọ́la tó bá ti lọ gbowó yìí má gbowó yìí ọba mi lọ́fíìsì má dẹ̀ send your account tó bá ti lè dé bẹ́ẹ̀ tó ti gbà pè mí kó tó sọ kó fẹ́ ṣe anything. tí máa gbọ́ yín dáadáa ẹni tí bá ti lọ sọ́dọ̀ máa ń lò tí bá ti gba owó yìí ẹ sọ pé kí n má gbé lọ sọ́fíìsì. tó bá ti jọ́ tó máa ń jọ́dọ̀ kí ṣe owó yẹn fún ẹ pè mí kó tó kúrò níbẹ̀ ibi tí bá wà máa sọ fún ẹ má gbé lọ sí ọ́fíìsì má dẹ̀ gbé lọ sí má lọ sẹ́ǹgẹ̀ má lọ sẹ́ǹgẹ̀ kó pè mí má sọ fún ẹ kó wá bá mi. Wá kí ni Mr. Saka sọ? Ìgbà tí mi sọ pé bí sí wọ́n sọ ọba mi nígbà tí mo ok. Báwo wà lẹ́yìn tí? Adé sá. Ṣé òun lè lè? Bẹ́ẹ̀ni sá. Bẹ́ẹ̀ni ọ̀gá mo fẹ́ béèrè question kan sá. Ok. Kí lè tí ẹ jẹ́ kí n forward irú owó sí àkáǹtì? Irú owó yìí ò ṣe wá gbé báyọ̀ lọ́fíìsì. A ní ó mọ̀ bóyá inú iléeṣẹ́ wa gangan ó ní àlámí ń bẹ̀. So tí yàn bá sọ pé kó wá gbé wá báyọ̀ nínú irú bẹ́ẹ̀ lọ́fíìsì kò sí bó ṣe lè mọ bóyá SEGUN SCATTER lọ́tún SEGUN SCATTER lósì. So ta ni ò mọ bóyá o ti ní fọ́màtì gan nílé iṣẹ́ wa. Ọ̀gá mo ti gẹ́ẹ̀tì ọpọlọ yẹn. That was easy. No problem sir. Báyọ̀ kó ti máa ríǹgì létí yàrá yá ni. Àdó bẹ́ẹ̀ gbogbo kí ló ṣe lè? O fẹ́ wo ojú àbí? Tójú bọ̀lẹ̀ gbé fún mi yá. Báyọ̀ kó ti máa ríǹgì létí yàrá yá ẹgbẹ́ SEGUN SCATTER lélẹ̀ náà. Rubbish. Movement. Ọ̀gá. Manager. Ọ̀gá. Manager. Ọ̀gá. Manager. Ọ̀gá. Manager. Ọ̀gá. Manager. 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 àti àwọn assignment yìí ṣá. Ẹ̀rọ ìgbọ́dọ̀ dáhùn ìjà. Ẹ̀rọ ìjà ọ̀gá lọ́rọ̀ mi ṣe ń ní fún ẹni lẹ́tà yìí. Transfer. Ẹ bọ̀ bóyá kó ju ẹ lójú náà. Transfer bóyá kó jẹ́ wà bóyá kó jẹ́ sí ẹ. Ìgbà wo ni mo ṣì gba transfer tọ́gà tún ní kò tún ní transfer? Gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n náà mọ̀ ó gẹ̀ẹ́tì. Ìwọ náà ìwọ fún ẹ ti mọ̀ pé àwọn iṣẹ́ ìyàwó àwọn iṣẹ́ kékeré yẹn iṣẹ́ tiwa táwa yàn láàyò. Ó dẹ̀ mọ̀ pé ìwọ náà lo tó láti lè iṣẹ́ yẹn náà fi pé fún ẹ. Àdẹ̀ṣọ́kọ́ tí ìbọ̀bọ̀ yẹn. So bàbá SEGUN SCATTER yìí ṣe terrorize àwọn people yẹn. God bless you. Ṣẹ́gun yẹn. Okay, kò sí problem ṣá. Bọ̀ ọ̀gá wa ní jẹ́kọ́jẹ́ inú kíákíá báyìí. Wọ́n á yọ ọlọ́run sọ́tọ̀. Ọ̀gá gan ṣe ọ̀hún fún ẹ pé kíákíá náà tí ẹ bá ṣe pé ọ̀gá gan tó ẹ pọ̀ lọ sí Àbújá.
ogẹ tí mo win and then gbogbo nǹkan tó ní kí n fún ẹ wọ́n dẹ̀ mọ̀ pé mi náà ni mo lè rí ẹ ogẹ tó ẹ pé mo lè fi dìlíbà kíní fún ẹ díẹ̀ ọ̀gẹ́ kan fún náà ti mọ̀ pé gbogbo ẹ náà pé bóyá kò ṣe wà múra o package ara o ṣe everything náà ó ṣe máa lọ bóyá maybe go to 2 weeks ogẹ 2 weeks náà wà òkè fún ẹ má jà ní àwọn trust ẹ̀ gan àṣẹ bí wọ́n iṣẹ́ lè ó ṣe àkọjọ àgọ́pàdé jù ìyanu máa ṣẹlẹ̀ jáde o. Màmí iṣẹ́ rí ti jíjìnà sí yìí. Màá fẹ́ jìnà sí gbogbo ọmọ ìgbé kọ̀ọ̀zọ́ ní bó ṣe jẹ́ ní ibiṣẹ́ wa. So wọ́n fún mi transfer lọ sọ́yọ̀. So kọ̀ọ̀zọ́ ní notorious amrọ̀bà kan dáhùn lámbẹ̀ wọ́n ní SEGUN SCATTER. So mo láwọn assignment kan tí mo gbọ́dọ̀ ṣe níbẹ̀ mo kó tọ́ ẹ̀ṣẹ̀ tí fẹ́ gbé mi lọ. Ìfọ̀dúrẹ́ so màá jìnà sí ibẹ̀. Wẹ́ má wọ̀rí owó oṣù yín a máa dọ́dọ̀ yín. Oúnjẹ yín náà dẹ̀ máa dọ́dọ̀ yín so máa dẹ̀ máa pè ní every time ṣètì gbọ́ so kò sí wàhálà. fún òun ṣíṣe ọkọ ọba àdó ọba kò lè sọ lẹ́sẹ̀ o ìbámọ̀ kí ni mo ṣiṣẹ́ ẹ̀ fún kò ní tẹnu ilé wa ìjáde o àṣeyè ló máa ṣe o so ti gbọ́ kan tó bá ti wá dọ̀hún kó o pè mí ọkọ ọba àdó ọba kò ní sọ lẹ́sẹ̀ o kó o pè mí ká lè tún mọ ibi tá a tún máa gbà tó rẹ́sẹ̀ mi yìí ẹsẹ̀ mi yìí torí ti ẹni o ti gbọ́ ṣó o gbọ́ wọ́n léyìn ò kí ń ní ẹni nímọ̀sán kó mu kíkan o gbogbo ọ̀nà tó bá gbà la máa fi fún nǹkan kan ò ní sí ọ o ti gbọ́ ọkọ mi má fojú mi sọ́nà kó o pè mí màá máa rí tiẹ̀ bọ́lọ̀ sí ó dàbọ̀ kò ṣe jẹ́jẹ́ o kó o tẹ́ kí ẹ o ó ṣe é.